بسم الله الرحمن الرحيم. يا إلهي يا ربنا لا تكلنا لمركزي كن لنا مثل آدم لا تدعنا لمركزي مركزي أنت مركزي في حياتي لمركزي في رخائي وشدتي في مماتي لمركزي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله. اللهم صل وسلم على سيدنا محمد قد ضاقت حيلتنا أدركنا يا رسول الله. Nije ki programu yi gun nije ogun àmọ́ àwọn ibi tí mo fẹ́ lọ tí mo fẹ́ kọ́wọ́ bọ̀ ó possible tí ọ̀rọ̀ bá tún wá ń padà ń wáyé lérí ẹ̀ ó wá légun. Náà nísìn ẹni mo rí póòsì Saheed Shittu kan tí wọ́n sẹ́ndì sí mi, ó gbé fọ́tò mi síbẹ̀ kọ́dọ̀ play fídíò mi, ó play fídíò àwọn àmì náà bọ̀ tí tèmi ń ló kàn mí jù. Eré rẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ lé lérí. Ìrò wípé Saheed Shittu, ìrò wípé ó rẹ́ni sọ fún wípé òun yìí sàfà, àbí kí wọ́n sọ fún kó mọ́mọ́. Wallahi Saheed Shittu ó yìí sàfà, mo fọba tó dá mo fi búra. Kò wá sí nǹkan yọ̀kan tó lè dá sí lérí ọ̀rọ̀ mi mọ́. Ṣé ọ̀rọ̀ ìmọ̀ ìní wọ́n kàn lọ́kàn mú lérè fè báyìí? Mo ṣe prógámù kan níjó ní mo ní ọṣẹ èmi máa wẹ̀. Ìrètí gbogbo tí ń jẹ́ sàlàfíà nílẹ̀ Yorùbá èyí ẹnìkan kan kó bí lásìtì náà ìrètí gbogbo tí ń jẹ́ sàlàfíà nílẹ̀ Yorùbá kí wọ́n jáde kí wọ́n wá pe ọṣẹ wíwẹ̀ ní haram. Àti professor nù wọn, àti doctor nù wọn, àti kò professor kò doctor nù wọn, tẹ́ẹ̀dẹ́rì àwọn tẹ́rí eri wọn kú nínú wọn bí àwọn Saheed Shittu yìí. Wá sọ fún mi, wá máa ya Kùránì wá, ẹni yìí kàn pa mí ni mo ráyà Kùránì tí wọ́n náà ká ó tiẹ̀ tó tọ̀ rí ká, ó tó tọ̀ tán ráyà Kùránì nǹkan, ìwọ tó máa ya Kùránì lọ́ọ̀rì jù. Ká sí ogun nínú Islam, ká ṣẹbọ nínú Islam, ṣé kàtígórì kan náà. Saheed Shittu ń pe hàntú, ń pè ní ẹbọ. Àǹtú ń pè ní ẹbọ, ń pè ọṣẹ ń pè ní ẹbọ. Saheed Shittu bó lọ ṣe fẹ́ kọjá tó bá dijọ́ gbé dàrí kíámà. In tó mú àná Muhammad sallallahu alayhi wa sallam tá ànábì fi ń jẹ́ oyé wa yí pé ẹni tó bá sọ tèmi ànábì ò sọ, ìtì wí ẹni tó bá wí falyatabawwa maq'adahu minan nar. Kẹ́ntọ̀ ń tètè wá àpótí tí ó fi jòkó nù náà ká tó wá sọ pọ́rọ̀ Ọlọ́run. Inna Allaha la yaghfiru an yushraka bihi shay'an wa yaghfiru ma duna dhalika liman yasha. Ọlọ́run ọba ń sọ al-ishrak, ẹ̀yin sọ̀rọ̀ àdáwà bólú ti jọra wọn. Mo ti ṣe prógámù kan ó ti pẹ́
eri irú tí wọ́n bá mi fà náà ni in wọ́n sọ àwọn nǹkan kan tẹ́yin tẹ́ ń pera ní Salafi tẹ́ ń ṣe in sọ àwọn nǹkan kan òní yìí náà ní block ẹ̀ èmi ti mọ̀ kí maslubu ni ọ́ Ibrahim Abdul Hafiz anta maslubu ni ọ́ èyí ọ́ sì bọ́ sínú sálíbù lónìí òní náà ní block ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run òní yìí náà ni aha solibuta toridita brain booster tẹ́ máa sí tẹ́ máa polówó ẹ̀ táwọn ara yín tà sógun ní àbógun kọ́ sọ fún mi manpower tẹ́ máa polówó ẹ̀ táwọn ara yín tà sógun ní àbógun kọ́ àti gbogbo àwọn tó jọ bẹ́ẹ̀ àlérí yín ti dàrú ok mo fẹ́ kẹ́ wo fídíò náà ní àárín ìṣẹ́jú mélòó ẹnu tó sọ nípa ọ̀rọ̀ tèmi ni mo kàn fẹ́ play níbẹ̀ kí kálukú rí bismillah. kí ni nǹkan tí ń wá bẹ́ẹ̀ bá wá sọ yín pé kò sáàbùrú bí kéèyàn wẹsẹ̀ ẹ̀wọ̀n kéènì. ṣẹgbọ́. ìní ìwí mọ́. ṣẹgbọ́. wàláhì ìní ìwí mọ́. ó ní wọn dínà yẹn kú sọ̀rọ̀. kí tèmi pẹ̀lú Salafi ẹlẹ́rìí búkẹ́ tí ó máa pe ọ̀sẹ̀ ní kiri fún kí tèmi pẹ̀lú tiẹ̀. ṣẹgbọ́. kọlù kan ní disturb mi o kọlù kan ní disturb mi so èmi náà mo dẹ̀ ran ọmọ yẹn níṣẹ́ náà gẹ́gẹ́ bí nǹkan tí ń sọ lọ mo ti fẹ́ distract mi jọ gẹ́gẹ́ bí nǹkan tí ń sọ lọ ó sì wù mí kí n play fídíò yẹn síwájú díẹ̀ sí ó wù mí kí n play fídíò yẹn síwájú díẹ̀ sí. ṣọ́ṣẹ́ jẹ̀ríyẹ̀ ní ni abọ́ṣẹ́ ìbá ní sọ fún wa èmi náà wẹ ọṣẹ irú ọṣẹ wo ọṣẹ ìwẹ̀ kára mi fi mọ́ kí n fi fọ̀dọ̀ tí kò lára ó tọ́ irú ọṣẹ wo ni wọ́n wẹ̀ ọṣẹ dúdú yẹs dúdú òṣù wà ó lè lọ ra ọ́nàrí ọṣẹ dúdú kò fi wẹ̀ irú ọṣẹ wo ni kí ló pò mọ́ ìgbàgbọ́ wo ló lẹ́sìn tó pò mọ́ ṣé ọṣẹ ìyọnu ayé ni àbọ̀ṣẹ ìtajà àbí ọ̀wọ̀ àwọn àgbà iṣẹ́ kí ọṣẹ yẹn fẹ́ ṣe bí ìṣòro kòkòrò. o lè má mọ kòkòrò. èmi yìí sọ̀rọ̀ tì. ní sùúrù má bà mí tì nínú olókòkòrò àtẹ tó gbé ọṣẹ sírù ta ló máa wọná jù ta ló máa kọ́kọ́ wò ta lọ́wọ́ ní foríjì. a ní ó wọná jù. ẹ tó bá gbé ọṣẹ ìyọnu ayé àbẹ tó gbé ọṣẹ ìyọnu ayé àbó ń gbé ọṣẹ ìtajà tó bá wọná òní wà níjọ náà àbí tó bá kú òní wà níjọ náà. Saidi ní dájọ́ yìí. ọlọ́run yìí lè foríjì ayé àbúrò ló sọ bẹ́ẹ̀. tó bá mọtí kú àbó mu gbó kú ọlọ́run lè foríjì. yes ọlọ́run sọ ọlọ́run iná náà. ẹ máa gbọ́ ìfúrú ayé òṣìrí kábì. ẹ gbọ́ bó ṣe ka Kùránì. ìfúrú mọ́jú náà sáré. ẹni tí ó sọ̀dájọ́ ohun tí ń bẹnu Kùránì ni. dájúdájú òun lọ́hùn òun ò ní foríjì ẹni tó bá ṣe ẹbọ sóhun ọlọ́hun. láyé òun ò ní foríjì ẹni tó ṣẹbọ ẹni tó wẹṣẹ àwúre ẹbọ ló ṣe. ẹni tó wẹ àwúre. ẹni tó ṣẹfá ẹbọ ló
tó ẹbọ lè yíhun ẹjọ́ ṣẹ́fà ẹbọ lè yíhun lájìdá àlàfídàlẹ̀ títí tí mo jí ifá mi mo kọ́kọ́ kí ẹbọ lẹ́sẹ̀ ẹbọ lélẹ́ yíhun ẹbọ ni ẹjọ́ wẹsẹ̀ ẹbọ ló ṣe ẹbọ ọ̀sẹ̀ ìṣẹbọ ẹjọ́ fi gbẹ́rẹ́ ẹbọ ló ṣe gbẹ́rẹ́ ìṣẹbọ ọ̀ǹtú káwọn àfáà fún yàn ṣẹgbọ́ ọ̀ǹtú tó ń fún yàn pẹ̀lú pé ọjà ẹ̀ máa ta ẹbọ ni yes ẹbọ ni ọkọ̀dà wájú bọ́kẹ̀ gbogbo ṣẹbọ. alhamdulillah sari I still more on my stand àwọn eléyìí kò sí nǹkan kan lérí wọn bí tí wò kó mọ kí Saheed lọ lè pe àwọn àfáà rẹ̀ kó pè wọn jáde àwọn àfáà rẹ̀ kí wọ́n wá púrúfù ẹ̀ fáyé pé ọṣẹ ṣíríkù ni kí wọ́n wá púrúfù ẹ̀ àní ẹ̀ ń fi àìmọ̀kan ẹ fi ń dá àwọn èèyàn lérí rú oògùn ṣíṣe nínú Islam ṣé haramu ni mọ́dámà tí ò bá ti já sí wípé in ti ń jẹ́ haramu ẹ̀ la fi ṣògùn hádà máa kò lò in sì kò lérí wàláhì kò lérí Saheed má jẹ́ ntàn ọ̀yí sáfà o rárá pẹ̀lú ọ̀yí sáfà o ọ̀ sì ní nǹkan kan tí pàrẹ́ ká tọ̀lẹ̀dá sí nọ́rọ̀ Islam sọ́rí gbogbo jágbàjàgbà tọ́ àwọn kọ́ ní pé gẹ́ẹ̀só tọ̀rọ̀ fún ọ báwọn èèyàn bá wọ náà nínú àkọ́kọ́ ẹ̀dá tọ́lọ́run fi tẹ́lẹ̀ náà Saheed ò lè escape òdodo lọ́gbọ́n ìwọ látìmù ní ọ ó kó àwọn àgbàlagbà lọ fi lù jìbìtì látara búbú tó ń bú wọn gbogbo tí ń jáwọn ẹni Ọlọ́run pátápátá tí wọ́n fara gbolẹ̀ fọ́lọ́run ṣe wàhálà lójú ọ̀nà ẹ̀sìn ọ̀pẹ gbogbo wọn lẹ́lẹ́bọ ló kọ́ pọ̀ ń pè wọ́n lẹ́lẹ́bọ ń lọ fi kó gbogbo ń tọ́ kójọ lọ kójọ ní tó ṣe pọ̀ ní fàyè ilẹ̀ tí ó fi parẹ́ mọ́ lọ́wọ́ ilé tá a bá fi tọ́mọ èrì ní wò ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ nínú fídíò yìí náà ni ó ní ẹwẹ́ tó lóun wẹsẹ́ o kò lówó mo kẹ́ra mi lólówó fún ọ àyí mo sọ fún ọ pé oògùn owó ní í ṣe mo sọ fún ọ pé ọṣẹ tí ń wẹ̀ mo sọ fún ọ pé oògùn owó ni ọ rí pé bí ọ ti bẹ̀rẹ̀ fídíò ibi tó ti bẹ̀rẹ̀ ibi ọ ti gé gangan so ti yé in tó jáde lẹ́nu mi ni pé kí ni ń wá èmi ò sínú ẹni tí ń wáyé ìyẹn sì wáyé máyà wàlọ́hì mo fọlọ́n tó dá mo fi búra ìyẹn sínú ẹni tí ń wáyé níwàkúwà ìyẹn sì wáyé máyà ọ rí pé ibi tó ti gé fídíò tó play ibi tó ti bẹ̀rẹ̀ ni pé kí ni ń wá kí ni ń wá kí tí torí pé ń wáyé tí ń wẹ̀gbẹ́ awo tí ń wọgbẹ́ ẹgbẹ́ malẹ̀ ẹgbẹ́ kínní ẹgbẹ́ kìnnì Ọlọ́run ọba mi ò níjó tọ́ sí mi tí fi lọ ayé mi tán èmi ibn Ahmad kọ àmọ́mọ́jì ń tàn èmi o ana kọ́dílà àtàsátà wàráhà ìbọ̀rà alukurani ni yá ayọ́ alladina amanu mo pẹ̀yìn tẹ́ nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run lódodo lima taquluna ma la taf'alun kí ló dé tó já sí pọ̀tọ̀ ní tẹ́ǹsì ọ̀tọ̀ ní tẹ́ǹsọ kabura makitan inda Allah èyí tó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ kọ́dá ẹ̀ṣẹ̀ òní ó tún jẹ́ ṣẹ̀ tó bí Ọlọ́run nínú an taqulu ma la taf'alun kó já sí pé ọ̀tọ̀ ní tẹ́ǹsì ọ̀tọ̀ ní tẹ́ǹsọ ọ̀pọ̀ má pọ̀ nù yín ọ̀pọ̀ pọ̀ nù yín fa tó já sí pé ma yakulun bí alisinatihim khalafa ma fi bawatinihim
kí ló tẹ́ bẹ̀rẹ̀ lọ ẹ wá ń pè ká wẹ ọṣẹ ká sógun nínú Islam ẹ ń pè ní ṣíríkù Ọlọ́run ó béèrè lọ gbogbo ẹ̀yin tẹ́ ń pè bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ lẹ mọ̀ kéwú nù wọn tí kéwú yé yín kí ló tẹ́ ẹ ṣàlàyé tí wọ́n ń pè ní ṣíríkù fún Saidi al-ishraku billah tó bá jásí pé eré tí ẹ bá kú ó yọ lóde dópin ń da gbogbo ẹ pọ̀ kí ló tẹ́ ìyànnà náà fún mo béèrè ni ok ó fẹ́ sọ fún mi nísìnyí pé sànàbí wẹ̀ ṣé gbogbo ń tà nàbí wẹ̀ gbogbo ń tà nàbí ṣe làwọn ń ṣe ni tèdè rí gbogbo ẹ̀yin tẹ̀ ń pẹ̀lú ayé sálàfì tọrọ sọ nínú ọ̀rọ̀ pé tọba lọ lọ́ṣẹ dúdú yes ọṣẹ dúdú pọ̀ náà dúdú osùn sànàbí wẹ̀ dúdú osùn tọba sọ pé ọwọ́ ẹsẹ̀ irú ọṣẹ wo ṣé ọṣẹ kòkòrò ni ok tí kòkòrò bá mú ni èèyàn lè wí ọṣẹ tí kòkòrò yẹn ó fi lọ sànàbí wẹ̀ ẹsẹ̀ kòkòrò sọ́ṣẹ kòkòrò yìí sógun sọ́ṣẹ jẹ̀díjẹ̀dí ni sànàbí wẹ̀ ẹsẹ̀ jẹ̀díjẹ̀dí toró jáde lẹ́nu rẹ̀ Saidi ó jáde lẹ́nu rẹ̀ kìí ṣe dandan kó já sí pé irú tá nẹ́bì bá ṣe lóògùn làwó ṣe irú ayé àtìgbà tá nẹ́bì gbé irú ayé tá nẹ́bì gbé àtìgbà tá nẹ́bì lò nǹkan ni irú ayé tá ń gbé àtìgbà tá ń lò irú tó fọ́n kálẹ̀ ní àrùn àti ní àìsàn tí ń bẹ lásìkò ayé ànẹ́bì irú rẹ̀ kọ́ ní bẹ lásìkò tí wà yìí èyí tó jẹ́ kókó ó ní wípé ṣé ń tọ́ fẹ́ síun ṣé kò sí ń tọ́lọ̀ ṣe ní àràmù bẹ́ ẹnu tó fẹ́ lò hadha ma aqulu kí ló tẹ́ ma wá tí ẹ ma kó gìrìgìrì báwọn èèyàn lérí kíni anìkẹ́yìn ẹ̀ sálàfítà ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà kùránì tẹ́ ń sọ ǹgansẹ́ ìgbàgbọ́ ni wallahi ẹ gba kùránì gbọ́ tó wà wallahi alazim ṣé gba kùránì gbọ́ ni kùránì tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ ṣé gba kùránì gbọ́ tó àwa ni àwa tá jókòó tì alukurani tó ṣe pé èyàn gbé ọ̀rọ̀ gbé sí ayé rẹ̀ wá kùránì ńlá kó àwọn amẹjọ táfi bẹ lọ́n fún ẹ mọ̀ ìpele yìí náà ẹ tún pé yìí náà ṣeríkù ni lọ́dọ̀ tí ẹ sì lẹ́bi nígbà tẹ́ ń rí wọn gbá bí tẹ́ ti ń gbá wọn ẹ lẹ́bi wallahi ẹ gba kùránì náà gbọ́ tó wà torí kùránì tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí nípa sísà nípa fífi bẹ lọ́hùn ẹ̀ ṣe tó wa ọ̀pọ̀ yín ń bẹ tó já sí pé ìgbà tí máa ṣe tìláwà kùránì nìkan ó dinú àwẹ̀ ń là wá jòkó tì ń là jòkó tì ń là wá ń ṣe wá lọ lè pe gbogbo àwọn tí wọ́n jí ọ̀gá rẹ̀ pé wọ́n jáde ìpè kí wọ́n wá pè ká sí ọ̀sẹ̀ kí wọ́n wá pè ní ṣíríkù fèmí ìyẹn wàá fi dédé bílà káyì wọ́n ti mọ̀ ìyẹn wàá fi hàn wọ́n dédé bágbóyè wọ́n ti wú mọ́ dédé bágbóyè wọ́n ti mọ̀ nínú kùránì tán ṣe é dìyàwó rẹ̀ ìyẹn wàá fi hàn wọ́n. sọ̀rọ̀ mi yìí ní àwọn ọ̀rọ̀ tí mengeri tawil tí ò ní tawilu kankan nínú ayatun muhkama tí èsì pé yíò sẹ́sẹ̀ máa hàwálà rẹ̀
wàhálà tẹ́ ń tayé tẹ́ ń parọ́ fáyé èmi ń sọ ò ṣe mà yí pé pípamọ́ kan ò pamọ́ fọ́lọ́run wala takhafa ala Allahi khafiya ìpamọ́ kan tó pamọ́ fọ́lọ́run sí gbogbo yín lọ́lọ́run tú láṣìírí gbogbo yín lọ́lọ́run tú láṣìírí lẹ́yọ̀kọ̀ọ̀kan albarka wala na Muhammad lọ́dọ̀lọ́ albarka wala na Muhammad lọ́dọ̀lọ́ so ẹnu bí bó ṣe máa nù eléyìí Usamatu Yakub ó ní kí ni wàhálà rẹ̀ sọ dìlítì ẹ̀ ó ní kí ni wàhálà rẹ̀ kí ni yàtọ̀ ó ní kí ni wàhálà rẹ̀ kí lọ jókòó tì kí ni yàtọ̀ láàrin ẹbọ àtògùn ní tí mo ní kíkẹ́ pé gbogbo àwọn ọ̀gá yín kan wá sí lọ ní tí mo ní kí gbogbo àwọn ọ̀gá yín kan wá sí lọ kan wá sí yàní àtẹ́fóríkọ̀ bayna ṣẹ́ríkì wà dáwà kan jáde so ti báyìí nísìn asiru ta kú wà yìí asiru lè hujja wal burhan ẹ̀ lásìrì ta wà yìí ìgbà tá ń lò lọ́wọ́ yìí ìgbà tí tó já sí pé tọ́ ọba sọ ọ̀rọ̀ kan tọ́ ọba lọ sáàdì lérí nǹkan kan wà á mú evidence ẹ̀ wá concrete evidence wà á mú wá lérí nǹkan yẹn ẹ̀ lásìrì ta wà mẹ́yì ẹ wá jáde wá kẹ́ wá da Kùránì rú máa lójú sọ̀rọ̀ mi yìí o wo ìwọ ọmọ ìyá mi tó já sí pé ìlú tá a wà yìí nìwọ wà ìlú tá a wà yìí ń lọ wà má jẹ́ kí n tàn ọ́ má jẹ́ ká discourage ẹ níbi n tó bá yẹ kó ṣe níyànjú o má jẹ́ ní ká discourage ẹ o sọ̀rọ̀ mi yìí o ọlọ́run kọ́ wọlé ànábì kó sàlékún àánú rẹ̀ fún wa ọlá rasulil karim ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim náà ní parí sọ tún wá rí ọsẹ èmi ti tún wẹ̀ láàárọ̀ yìí ó ní kíní kan kò lówó náà fa ẹ kàn jẹun mu nínú ilé rẹ̀ mo dúpẹ́ fọlọ́ yìí jẹun mu wàláhì ọlọ́run fèrè pa mi wàláhì tàlá àbí mi ò sọ fún ọ pé ọsẹ owó lèmi ṣe o èmi ò ṣe ọsẹ owó o kò sí tí ń wá o kò sí tí ń wá o torí èyí tó dá mi lójú ni wípé èèyàn ṣe òṣèlú owó ni ó ṣe oṣó owó ó ṣe kẹ́ni ni kò sí yóò lo ń tọ́lọ́hún òfẹ́ èmi ibùnà amadikọ ń sáré ẹ̀rí bá ń sáré ẹ̀rí bá ń sáré ẹ̀rí bá gbogbo tó bá jẹ márùn àrùn mo máa wò dáadáa ogun náà ni ogun àrùn èmi máa ṣe ẹni tó bá jẹ má sọrí ìrìsí èmi máa ṣe dáadáa sọ̀rọ̀ mi àtàwọn nǹkan tó bá tún jọ mọ́ bẹ́ẹ̀ àmọ́ pé òṣòlì owó kìíní kan ara èmi kì í ṣe èmi sì pààrọ̀ èmi sì gọ sábẹ́ kàkà torọ ní nàtọ fi mi sí ọ sì lálìjà nàtọ kí mi bọ sọ̀rọ̀ mi yìí o tán bá ní kémi àti ẹjọ dúró báyìí kájọ búra wájú ọba tó dá wa dédé tí kálukú ń fàyè rẹ̀ sí tí kálukú ń fàyè rẹ̀ sí àti ní kọ̀kọ̀ rẹ̀ àti ní gbangba rẹ̀ ta lọ́kàn rẹ̀ balẹ̀ jù ìpè ìyẹn ra nù Ọlọ́run ta lọ́kàn rẹ̀ balẹ̀ jù wàláhì mo fọba tó dá mo fi búra n tí n fi ayé mi sí ní kọ̀kọ̀ àti ní gbangba ọkàn mi balẹ̀ pé ra nù Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run jù ọ lọ irọ́ lásán tẹ̀ ń gbé kí kíní kan o àfẹ́ ẹlẹ́bọ o àfẹ́ sọ ma yí pé ìwé lérí burúkú Saidi yìí
ìwé lérí burúkú Saidi sọ ma yí pé irú wàhálà tí Sheikh Adamu ṣe bí Ọlọ́run bá wu ẹyọ kan lásán tó bá wu ẹyọ kan lásán Saidi ọ ní fìdùnnú lo ayé rẹ̀ ọ ní Sheikh Adamu ló ba Islam jẹ́ ńlẹ̀ Yorùbá ọwí ládùúrú uncountable èèyàn tó ti ọwọ́ Sheikh Adamu tó ti ọwọ́ wọn yìí adúrú wàhálà yìí adúrú sẹ́tìmọ̀ lá ń Sheikh Adamu ṣe tí Islam gòkè sí tó dàgbà sí látọwọ́ wọn ọwí oní Sheikh Adamu ló ba Islam lẹ̀ Yorùbá jẹ́ ìjọ jáde kó ṣàlàyé fáyé bí Islam ilẹ̀ Yorùbá ti rí kí Sheikh Adamu tó wádé kó tó bàjẹ́ ó lè ra àánú Ọlọ́run ó lè ra àánú Ọlọ́run ìgbà tó ọmọ ikú ogun sísí ẹbọ ni kí ló tó ń bólógun ṣọ̀rẹ́ kí ló fà tó ń bólógun ṣọ̀rẹ́ Saidi àánú Ọlọ́run ò lè tọ́ sí ọ kí ló tó ń bólógun fà tó ń bólógun ṣọ̀rẹ́ ọ̀rọ̀ yìí pé ọ lè máa mọ́pọ̀lọ àwọn èèyàn sí inna Allaha la yumli lidhalim hatta idha akhasahu lam yuflitihu Ọlọ́run ọba ń lọ lára náà ni Ọlọ́run ó tó gbá ọmú ìwọ àti Sunday Igboho lẹ́jọ́ bẹ̀rẹ̀ ọmọ pológun ni ọmọ kìí ṣe mùsùlùmí ọmọ Sunday Igboho sì sọ báyìí ó sọ jáde tí gbogbo ayé gbọ́ ipe mi mo ní kí Saidi máa bú gbogbo àwọn àfáà yẹn ó wí jáde èmi mo ní kí Saidi máa bú gbogbo àwọn àfáà yẹn Saidi Shittu Saidi wallahi mo fọba tó dá mi mo fi búra ó jẹ ìyà kan tó fàyè ilẹ̀ wallahi ó jìyà tó bá jẹ ìyà àtijọba ó jẹ tọwọ́ Ọlọ́run ó jẹ tọwọ́ Ọlọ́run ìwọ ń pògùn ní ṣeríkú ó ń pè lẹ́bọ ó sì di ọ̀rẹ́ lẹ́bọ ókè ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ bàbá Mudiru Markaz ìgbà tó fẹ́ ṣe tàwíl ẹ wo alábòsí tó fẹ́ ṣe tàwíl wọ́n sọ̀rọ̀ wọn kàdó sí lápò wọn ò kàdó sí lápò ìgbà tó fẹ́ rọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ ọ̀n sọ pé anti àṣàsí àbí wèrè ni bọ̀bọ̀ yìí ni ṣé wèrè ni ọ́ ni ṣé ọ̀rọ̀ pé ọpọlọ gbogbo èèyàn ló sùn ni ń ló derí kodò ni anti àṣàsí mi sọ pé dá o ta ló ń tàn mo béèrè ni èyí sọ pé dá o èyí sọ pé Islam faramọ́ o a máa ń tí èmi ò pé ó ní èsàdó Saidi ní èsàdó ó ní anti àṣàsí ni anti àṣàsí yẹn ṣé bulletproof ni ok kí ni wọ́n fi kó jọ kí ni wọ́n fi ṣe kí wá ló kọta pé sí oògùn ni àbí kìí sóògùn tó bá wá jóògùn ni sí ẹbọ ni àbí kìí ṣẹbọ pẹ̀lú àlàyé tó ṣe nísìn tó pé àtàhàntú ọpẹ lẹ́bọ definitely ìjẹ́bọ eléyìí yóò tún nípọn ìjẹ́bọ eléyìí yóò tún nípọn kí wá ló tó jẹ́ pé rú ẹni lọ ń bá sọ̀rẹ́ àbí ọ̀rí kanú Kùránì tàbí Kùránì ní yáyọ́ alẹ́dínà àmàn látàtà wà lọ́wọ́ qawman gadiba Allahu alayhim tàbí Kùránì sọ pé àwọn tí wọ́n ń ṣẹbọ tẹ́mi Ọlọ́run ti bínú sí ẹ gbọ́dọ̀ fi wọ́n sọ̀rẹ́ ọ̀kanú Kùránì bẹ́ẹ̀
alábòsí ni ọ́ Saidi, alábòsí ni ọ́. àwọn Yorùbá ní alábòsí a máa lówó bọ́tí ní tán rúpọ̀ dé yẹn. Saidi ayé mi mà dájú ayé rẹ lọ. Wallahi ayé mi dájú ayé rẹ lọ. mo fàlùkúrá rí bùrà, ayé mi dájú ayé rẹ lọ. Wallahi tàlá alábòsí a máa lówó ìfẹ́rù owó eri bútọ̀ níhùn ọlọ́mọdé nírú owó eri bútọ̀ níhùn ọlọ́mọdé nírú ẹ̀. alábòsí a máa kọ́lé irú ọ̀nà tó gbà kówójọ tó fi kọ́lé hùn ìtọrọ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run má ṣe irú ẹ̀ fún mi. alábòsí a máa bímọ ṣùgbọ́n àtibọ̀tán alábòsí kò mà ní dára. àtibọ̀tán rẹ̀ ò lè dá, àtibọ̀tán rẹ̀ ò lè dá. wọn ń pàtà yín kẹ́nẹ́ kan àtọmọdún 8 ńlọ tí mo gbó ọmọ gbó fátítí tó fi bí àkọ́bí rẹ ni. táwọn sọ fún ọkọ̀ tí mọ̀nà ọkùn bí erí ibú ọbọ́ síbi òfò ní sọ́ọ̀mà ni ọkùn níbi erí ibú ọwá bọ́ síbi òfò. ọ̀n fẹ́lẹ́ yìí ń ṣe fàárí bí ìgbà tó yẹ pé ọtí wà lóko ànù tẹ́lẹ̀ ọwá bọ́ sójú ọ̀nà. Wallahi ọ̀mọ̀nà Saidi ọ̀mọ̀nà ọ̀mọ̀nà orú mọ́ mi ẹ̀dàkùn. ìrántí sẹ́ẹ̀tì fánù yìí sí ibà ìtẹ́lẹ̀ ọ̀mọ̀nà wallahi tallahi ọ̀rùpọ̀ ọ̀mọ̀nà ọkù níbi erí ibú ọwá bọ́ síbi òfò. ajẹ́ tán gbogbo ń tọ́ ṣe tọ́ fàyè rẹ̀ sí adìẹ̀rà nani adìẹ̀rà nani tí kìí so wọn àjẹgbé. gbogbo tí ń jáwọn àgbàlagbà tó yẹ pé àárọ̀ wọn ọ̀sán wọn alẹ́ wọn òru wọn tọ́lọ́run bá ní wọ́n fi ṣe. ọfà wọn lásọya ọyàkàyàkà wọn. Saidi ìyà tí ó jẹ oúnjẹ nǹkan lọ́wọ́ ni oúnjẹ nǹkan lọ́wọ́ ni. èmi là ń ṣe ìlànà sọ pé sáfà lélẹ̀ yìí tí ìran yín ó fi tán ìran rẹ tí ó fi tán àti ilé tọ́ èmi ní sáfà lélẹ̀ yìí. ọmọ yìí ọmọ tí mo ti kọ́ kí o tó ti dáfà. ẹ dákun ẹ bá ń tẹ love and like ẹ dákun ìgbà tá ń flag program yìí ẹ bá ń tẹ love and like tí ìran yín tí ó fi tán ẹ lè rí rùmí produce nù rẹ. èmi ní sáfà lélẹ̀ èmi ní sáfà lélẹ̀ Saidi ẹ̀rí rẹ̀ sí. And again kí n má gbàgbé ọgbẹ́ fídíò kan wá fídíò àwọn ṣẹ̀ṣẹ̀ kan tí kan nínú àwọn ṣẹ̀ṣẹ̀ ń sọ wípé nínú ìjòkó yìí àwọn ará ọmọ Markaz méjì kíní kankankan láti máa fi eléyìí ńlá wáṣà orúkọ Markaz eléyìí ò kó dọ̀tí bó kọ Markaz o bí ti wù kó ma ó kéwú tí ó ké ní Markaz ó jáde kó Markaz ó lọ lè ṣe rí ibú rẹ̀ fún rẹ̀ ni eri ibú rẹ̀ ó lọ lè ṣe fún rẹ̀ ni. Markaz wọn ti kọ́ wọn pé ẹ lọ lè máa ṣẹ̀ṣẹ̀ Markaz wọn ti kọ́ wọn pé ẹ lọ lè máa ṣẹgbẹ́ awo Markaz wọn ti kọ́ wọn pé ẹ lọ lè máa ṣe múlẹ̀ Markaz kọ́ o. níjọ́ tí RMQK níjọ́ tí wọ́n dé àkọ́kọ́ ẹni tó kọ́ sọ̀rọ̀ lérí ẹ̀ tí Ọlọ́run fi ṣàánú títàkù tí RMQK tí ò fi kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ìlú yìí wallahi Mudiru Markaz. bẹ́ẹ̀ bá sọ yìí ń di pé kíní kan àwọn ọmọ Markaz náà wọ́n pọ̀ mẹ́ àwọn tí
wọ́n parí mọ́ríkàsì tí wọ́n jáde kó mọ́ríkàsì tán lè ṣe rí ibú tiwọn. So kíni yẹn kí ló fi là wàtà súnmọ́ mọ́ríkàsì. Ọmọléke ò ti wò sí bẹ́ẹ̀ ọmọ bí táwọn ọmọléke ò ti náà wá sọ ọmọ bí tí wọ́n wá. Àbí ọlẹ́ bóde kọ gbé àlùkùránì báyìí kọ fi búra kọ fi ṣépè ipe ilé kéwù tí ń tọ̀ ń sọ nì àwọn tí wọ́n parí ilé kéwù tí ń náà àwọn náà nílẹ̀ tó fọ́lù síbi tí ò dá síbi aburú. Mọ́kàsí kàn fọwọ́ ra rọ́ lérí. Fídíò tí èmi gangan ṣe lẹ́yìn ìgbà tí mo lánàá Mudiru Markazi tí wọ́n ti ṣe fídíò tí wọ́n ṣe fatiwa tí wọ́n sọ̀rọ̀ tán ṣe wá sí lérí RMQK fídíò tẹ́mi gangan ṣe kìí ṣe 5. ọ̀rọ̀ tó débi wípé ó tó padà fẹ́ máa fa ìlérí sí rẹ ni tẹ́mi jẹ́ oyé wọn pé ẹ̀mẹ́rin tẹ́ ń bá fà ní èmi lè yóò fi ẹ̀mí kan halẹ̀ mọ́. Mo béèrè ni èmi lè yóò fi wípé ẹ̀mí kan ẹ̀mí ibì kan yóò fi halẹ̀ mọ́ ẹ̀mà mi. Tó bá tiẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ má kọ́ fógun halẹ̀ mọ́ mi má sì fi nákàlí kankan halẹ̀ mọ́ mi mo ọ̀nà mi tó gbégbà tó bá gbégbà bẹ́ẹ̀ yóò yí ọ ní ọwọ́ sọ̀rọ̀ mi yí ọ. So gbogbo eléyìí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìjókòó táwọn wà yìí kìí ṣe àwọn tí wọ́n fi ìṣẹ̀ṣe bí nípìlẹ̀ nìkan làwọn rí yàn yìí àwọn rí ọmọ Markazi méjì ń bẹ kí lè léyìí òun kí ló fi là wáfà súnmọ́ Markazi. Wọ́n kéwú Markazi wọ́n parí Markazi wọ́n wá jáde lọ wọ́n lè ṣe rí ibú tiwọn. Tó bá já àwọn téèyàn mọ̀ tó já àwọn tó wà ń tòsí èyàn pè wọ́n sákèsí èyàn ó ṣe wá sí fún wọn. Sọ̀rọ̀ mi yìí èyí ẹlẹ́rìí bú Adébísí Adúdáúdà yìí ẹ wo kọ́mẹ́ntì ẹ̀ gbogbo ẹnu ẹ̀ sọ́hùn ọdí òsì mo ti ẹ̀ sọ fáwọn nǹkan jò ní mo sọ fáwọn nǹkan jò ní páwọn tí wọ́n bá mọ fídíò ẹ̀ tán bá mọ fọ́tò ẹ gé fọ́tò Adú yìí kẹ́ gé fọ́tò mi ẹ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn wèrè lémi ò ní mọ́nẹ̀lá ìwọ tó yẹ pé ọ yàtọ̀ sí àjàn Àbíjà ajá o Àbíjà ọ yàtọ̀ sí Adú. Àyà tí Saheed Shittu mú wá ìlò náà mú wá ń jò ní tó lóun fi ń ta kò gùn láwọn tí ò sí nǹkan kan náà ọpọlọ wọn. Àṣíríkù àdáwà ẹ̀ ń dà papọ̀ ẹ̀yìn yìí náà sí ẹlẹ́sìn lẹ́tọ̀ ẹ̀ ń ṣe wá sí fáwọn èèyàn ẹ lè wádìí nǹkan pè ní ṣíríkù. Kọ́dà tí edé rí ọ̀nà méjì tí wọ́n gbé sí tí wọ́n pín sí àṣíríkù lẹ̀ akbar àti àṣíríkù lẹ̀ asgar ẹ lọ lè wádìí ẹ̀. Àmọ́ ìzá halakati rijalu lè háyé adìhá sọ̀bí yóò lè káómi yàlẹ́ fún bí ìtọ́láàkì ojú ọ̀nà yìí tẹ́lẹ̀ wà kò ságbà ń bẹ̀. Gbogbo àwọn tẹ́lẹ̀ fi ń sàfẹ́ fi ń sọ̀gá ẹ padà bá wọn náà pé amukú mẹ́kọ̀ lọ̀pọ̀lọpọ̀ wọn náà ni. Ẹni ò ní jẹ́ kí wọ́n máa gbé ẹ̀yìn yìí sí the right path. À ń sọ̀rọ̀ ọ̀sẹ̀ sísí ìwọ̀n lọ lè mú àyà inna Allaha la yaghfiru an yushraka bihi shay'an ń lọ lè mú àyà ń wá fún mi al-ishraku billah. Àyíjòkín
Saidi náà tó wá ń sọ confidently kó jáde wá kó wá proof ẹ̀ ní Saidi ẹ bọ̀bọ̀ yìí ẹ daft gan mo fọlọ́ sẹ́rí ẹ daft adúnà ń sọ ń jò ní pé kẹ́nẹ́ kan kò sí tí tọ́nù fi sí fún ọ oògùn tó ń lò ní nǹkan kan adú wàláì ọ̀nà sí fún mi jù ọ lọ wàláì sọ pé wàláì mo fi Ọlọ́run tó dáa ni mo fi búra wàláì tàlà ọ̀nà sí fún mi jù ọ lọ mo rí àánú Ọlọ́run gbà jù ọ lọ wàláì 2011 inú ilé tọ́ọ̀dì tí ti ń sọ̀rọ̀ yìí ẹni mo ra lẹ́nu lé mo sì ní mọ́tò méjì tí ń lò lẹ́ẹ̀kan náà $213 ẹni mo ti wà nílé $213 èmi ò wá bẹ́ẹ̀ tí ń wà ìyìn lé bẹ́ẹ̀ tí ń lè sọ ní gbogbo èyí tó ràn mẹ́yìn lójú ń tẹ́ ń pè ní bàbá ara wọn kò ràn mẹ́mi lójú kò ràn mẹ́mi lójú bí sí wùkọ́ wa rọ̀dítù bí máa kọsàmá Allahu li wà fáwádìtò àmúrí ìlà khaliqi sọ́rí mi gbọ́ yìí èmi ò lè bẹ́ẹ̀ tí ń lè bí èèyàn bá sì ti nẹ́tẹ̀ lọ́rùn gbogbo nǹkan ló ní ọgbọ́n gbogbo nǹkan ló ní ilọ́ fi mọ̀ wípé irú tó sún ẹ̀yìn dí ọ̀dọ̀ ẹni tẹ́ntẹ̀lé òun kò lè sún èmi débẹ̀ láíláí láyéláyé kò lè sún mi débẹ̀ because ẹ̀ ń wò wípé tó bá fún mi ní 1 million bẹ́ẹ̀ mi ti máa ronú ni o ẹ̀yin ò ní ronú bẹ́ẹ̀ tó bá fún mi ní 1 million só lè máa fún mi 1 million ojoojúmọ́ só lè máa fún mi 1 million lóṣooṣù ìjọ mélòó mo fẹ́ fi ná 1 million sọ́ntí tí mo fẹ́ fi 1 million ṣe tí ó fi fìdí jálẹ̀ ọmọ ayé ọmọ tí ń bẹ lábẹ́ mi láwọn ọmọ tí mo bí àtàwọn ọmọ kí tí wọ́n ń jẹ tí wọ́n mu wallahi mo fọba tó dá mo fi búra ọ̀pọ̀lọpọ̀ wọn ní làwọn òbí wọn ò tiẹ̀ béèrè pé tó bóòlẹ̀ tí ń jẹ bóòlẹ̀ tí ń mu ọmọ ayé wọn lẹ́nìkan wà lóun fẹ́ kí bùkátà mi bọnú gbèsè ayé rẹ̀ tí ò bá múra yóò dolo sí o kò tiẹ̀ ní pẹ́ tí òun gan tí ara ó fi kán so bẹ́yìn tí ń ronú kọ́là wa ń ronú ó ní táwa ló sì níbi tá ń lọ ayé rẹ̀ ò dá táyé mi o adú wàláhì ayé rẹ̀ ò dá táyé ọ̀nà rí ò látó ọ̀nà mi wallahi tallahi thumma billahi alladhi la ilaha illa huwa ọ̀nà rẹ̀ adú wàláhì kò látọ̀ náà so yàtọ̀ fún yẹn wá ní gbogbo bí táyẹ̀ ń fọkàn sí òun kò rí bẹ́ẹ̀ tí n bá sọ fún ọ pé mo wé ọṣẹ ṣé mo sọ fún ọ pọ́ sí owó ní ìwẹ̀ ni èmi ò lè wẹ̀ sí owó ìlé wẹ̀ sí oṣó tó gbogbo àwọn kinní yẹn kò sí bí ò ṣe ní repercussion èmi ò sì ní ẹyọ kan nínú ọmọ tí mo lè yọ̀ǹda ìlé yìí tí mo lè yọ̀ǹda nú ọmọ sọ̀rọ̀ mi yọ ìlé yọ̀ǹda ìyàwó kankan ìlé yọ̀ǹda ìyá mi ìlé yọ̀ǹda àwọn ẹ̀gbọ́n mi ìlé yọ̀ǹda àwọn àbúrò mi sọ̀rọ̀ mi bí kálukú ṣe ń rìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni má jẹ́ ń tọ́ ẹ̀pọ̀lọpọ̀ ẹ̀yẹ tẹ́lẹ̀ ẹ̀ ṣe sálàfí hùn torí adúyà àti ẹ̀mọ́ tá a fẹ́ pè ọ́ bí sálàfí lápè ọ́ ní bí súfì ni àmọ́ tá a pè ọ́ ọ̀hún yàní ọ̀hún tàtàzá yá bí sí yìí sàlàfíyà ọ̀ sì ṣe tìmọ́wọ́ ara rẹ̀ sára súfì sára sùfíyà
èwo la fẹ́ pè ọnu méjì àbí ká pè ọ ní munafik sọ́ọ́rí àwọn ọ̀gá yẹn tó jẹ́ sàlàfíà ẹ̀ ń tẹ̀lé lẹ́gì òfà lọ́dọ̀ ọ rí pé ọ̀pọ̀lọpọ̀ yẹn tẹ̀ ń tẹ̀lé wọn ọ̀kadà lẹ́padà gùn gbẹ̀yìn èyí tí ó gọ̀ ọ̀kadà ó gùn márúwá lẹ́yìn tẹ́lẹ̀ ń tẹ̀lé wọn ní ilé yọ̀ǹda náà mi kò sẹ́ni mo lè yọ̀ǹda ní sẹ́ èmi ọlọ́run níjẹ́ lẹ́jẹ́ ẹ̀jẹ̀ èèyàn ọlọ́run níjẹ́ ní lọ́rùn láíláí sọ̀rọ̀ mi yé ẹ̀yin tẹ́lẹ̀ ń tẹ̀lé àwọn sàfihàn ọ̀pọ̀lọpọ̀ yín ẹ padà gun ọ̀kadà kan yìí ọ̀kadà rẹ padà máa gùn èyí tí ó gun ọ̀kadà ó gun márúwá tó ti yé báyìí nìsín nítorí wípé wọ́n ń tàn yín ibi táṣìírí wọn ti ń bò tí wọ́n ti ń rí ibú wọn ò ní mú yín débẹ̀ bẹ́ẹ̀ sì ni n ti ń tutù àpò wọn ni wọ́n fi ń bá yín sọ̀rọ̀ dátì ẹ̀ mọ̀ o ṣé kí ni dátì ẹ̀ mà hadha wasalaamu alaikum wa rahmatulahi wa barakatu ẹ dákun ẹ bá mi share programu ẹ bá mi share dáadáa kó dọ́dọ̀ Saidi kí Saidi wá jáde sí padà kó wá mọ̀ pé ní 2026 yìí òun bẹ́ẹ̀ nìkan pàdé gbòógì wọ́n ń falùtì lóko rẹ̀ ẹ̀wọ̀ ṣé Saidi lóhun ya wèrè ni èmi ó sọ fún yín pé nkúntàrí hàn Saidi tọ́ ọ bá jí atẹ́gùn fákọ̀dìlá kọ́ ìta àìsọ̀rọ̀ atẹ́gùn àgàn ló bá pàdé atẹ́gùn àgàn ló bá pàdé hadha wasalamu alaikum wa rahmatulahi wa barakatu. ìwọ ló dé wọ́n láì pé fóònù yìí